Naam, tí n bá gbọ́ ìbéèrè yẹn dáadáa, ẹni tí ó jẹ́ mùsùlùmí nínú àwọn brothers tó wà nínú ọjà, àwọn ní kó bá wọn gba owó Christmas, so fún end of year party. So ẹni ẹ wá ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣe pé bí àwọn mùsùlùmí. Now, ìbéèrè yẹn ò clear dáadáa. End of year party wo ti school? Okay. Láti lè fi sọ wípé ó lè gba títí Christmas. Àkọ́kọ́ nǹkan méjì òun ló so mọ́. Christmas ọdún tí ò ní ìpìlẹ̀ nínú Islam, kódà kò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn títí wọn gan. Ṣòkò síbi tó wà nínú gospel wọn igbe kí wọ́n ṣe ọdún tí wọ́n ń pè ní Christmas. Àdádálẹ̀ táwọn àfá àwọn kan dálẹ̀ ni, so bídíà ni, kò lọ́nú ẹ̀sìn tí wọ́n gangan, ká má tí sọ pé yóò lọ́nú ẹ̀sìn títí wa. Tó bá lọ́nú ẹ̀sìn wọn gan, ṣẹ̀ríà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti parẹ́, ká ní kó ti ẹ̀ lọ nínú ẹ̀sìn wọn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó dé Madina, orí àwọn ará Madina tí wọ́n ń celebrate ọdún méjì kan. Ìkanu méjèèjì ni wọ́n pè ní Nairuz, tí àwọn ará Iran tí wọ́n máa ṣe, ní Iran àwọn Persians tí wọ́n máa ṣe, tí wọ́n máa pè ní Newruz, ọdún Nairuz. Ìkejì ní Mahrajan, wọ́n máa ṣọdún méjèèjì. Anas radiyallahu anhu gẹ́gẹ́ ṣe mẹ́rin Sunan Abi Dawud, ó ní qadima Rasulullah sallallahu alaihi wasallam al-Madina wa lahum yawmani yal'abuna fihima. Bàtánà bí dé Madina sallallahu alaihi wasallam, àwọn ará Madina ní ọdún méjì tí wọ́n máa ń celebrate. Ànábì sallallahu alaihi wasallam bá bèèrè pé ma dhani al-yawman, bóò ni tàwọn ọdún méjèèjì ṣe rí? Wọ́n ní kunna nal'abu fihima fil jahiliya, ká tó gba ìsìláàmù bá ṣe máa ṣe wọ́n nìyẹn. Ànábì sallallahu alaihi wasallam ní fa inna Allaha qad abdalakum bihima khayran minhuma yawm al-adha wa yawm al-fitri. Ẹ fílẹ̀, Ọlọ́run ti fún yín méjì mí rọ́pò, ọjọ́ adha ìyẹn ìta mọ́ ń pè ní ọdún iléyá, wa yawm al-fitri àti ọdún ìtúnú àwẹ̀. Sheikh Ibn Taymiyyah alayhi rahmatullah nínú Iqtida'u Siratil Mustaqim mukhalafata ashabil jahim, wọ́n jẹ́ kó yé wa wípé eléyìí ń sọ wípé gbogbo ọdún tó kù ó ti wà abrogated. So ló jẹ́ pé kò tọ́ fún àwọn èèyàn kan láti gbé ọdún tuntun wọnú Islam. So Mùsùlùmí tó wà lọ ń bá wọn celebrate Christmas, àwọn àfáà lè lórí ẹ̀. So wọ́n nírú èèyàn bẹ́ẹ̀ tí ó bá fi lè selima minel kufri, táà bá sọ pé di kèfèrí pẹ̀lú ẹ̀, in tó ń ṣe yẹn ó wọ́sì ju ẹni tí ó ń congratulate ẹni tó ń ṣe zina lọ. Ẹni tó ń kí wọn fún ọdún Christmas, wọ́n ṣe ẹni tó tún celebrate ẹ̀, òun kí wọn fún lásán. Wọ́n ní kéèsì ẹni ó wọ́sì ju kéèsì ẹni tó rí ẹni tó ń mutí tó wá ní ẹkù fàájì, àbúrẹ́ni tó ń ṣe zina ó ní ẹkù gbádùn. Torí pé ìkí wọn fún ọdún tí ó exist, then ọdún wípé kí ni ọmọ Ọlọ́run, wọ́n ń ṣe ọdún ọjọ́ bí ọmọ Ọlọ́run, igbákejì Ọlọ́run, so eléyìí kúfùrù ni. So kí wọ́n ní òun bá wọn gbówó tó fẹ́ gbà fún nǹkan tó léwu ní ẹntí ẹniyàn ṣe. So ọ̀rọ̀ end of year party táwọn ọmọ school máa ṣe, so eléyìí ó yàtọ̀ sí ọ̀rọ̀ Christmas àbí ọ̀rọ̀ New Year. Then end of year party táwọn náà bá ń ṣe tán bá so mọ́ ti New Year wọn,
ìdájọ́ kan náà lójọ́ ń bẹ fún. Ṣùgbọ́n tó rí pé òkè wọ́n parí academic session òun ni wọ́n fi ń ṣe kíní ìyẹn fúyẹ́ in comparison sí tó ní ṣe pẹ̀lú ọdún Christmas àbí ọdún New Year ìtààmà sí January 1st ọdún tí wọ́n so mọ́ òòṣà tí wọ́n ń pè ní Janus lọ́dọ̀ àwọn Romans ni òòṣà yẹn náà believe pé òun ló ń ṣọ́ ìlú so ẹni tí wọ́n ya ojú méjì fún ìkan wo núùlú ìkan wo ìtàlú so pẹ̀lá níyàn pé ẹni tí wọ́n fẹ́ ja ìlú lókun òun ni ó dáàbò bo ìlú so ìtàwọn torí ẹ̀ gbé kalẹ̀ àwọn Kírísítẹ́nì gbà lọ́wọ́ wọn ipi ọjọ́ yẹn ni ọjọ́ tí wọ́n dábẹ́ fún ànábì Ìsá alayhi salatu wassalam láwọn náà fi ń celebrate rẹ̀ so káà mùsùlùmí náà tún wá gbà ewu ńlá ni ló fi jẹ́ pé lára àgbákò tó bá àwọn mùsùlùmí oníkẹ́lómi tó lóun fẹ́ lọ ṣe umra ní December 31st wọ January 1st láti lè ṣe kíní láti lè witness ọdún tuntun wọ́n fẹ́ ṣe special umra fún kíní ọdún tuntun ọdún wo lọ́dún tuntun ọdún tó ń bẹnu Islam náà ní Idul Adha àti kíní Idul Fitri so kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa so ẹni yẹn kó mọ́wùlẹ̀ wọ excuse fún rẹ̀ in tó ń ṣe yẹ etí ó léwu púpọ̀ ní kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa wallahu a'lam.